Ìjẹ́ ẹ ti gbọ́ Sam Larry Naira Marley kọ́ ló pa Mohbad o. Mo lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà wípé Sam Larry pẹ̀lú Naira Marley kọ́ ló pa Mohbad. Mo mọ ẹni tí ó pa Mohbad o. Arábìnrin yìí tí a ń pè ní LIZZY Anjorin. Ó ti jáde sí orí ìtàkùn ayélujára rẹ̀ tí a mọ̀ sí Facebook. Níbẹ̀ ni ó ti sọ̀rọ̀ wípé ó ní òun lè fògùn rẹ̀ gbárí wípé Sam Larry Naira Marley àwọn méjèèjì kọ́ ló pa Mohbad. Ó fi ẹnu rẹ̀ sọ̀rọ̀ ó ní wípé ó ní gist lover ló pa Mohbad. A ṣe máa fún yín láǹfààní láti wo ibi tí arábìnrin yìí níbi tí ó ti sọ̀rọ̀ wípé òun lè fògùn rẹ̀ gbárí o wípé kì í ṣe Sam Larry pẹ̀lú Naira Marley ló pa Mohbad. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí a lè máa sọ gbogbo bí ọ̀rọ̀ náà ṣe rí fún yín. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Ní báyìí a ó máa play fídíò náà fún yín nísìnyí níbi tí Naira Marley àti Sam Larry kọ́ ló pa Mohbad o. A máa fún yín láǹfààní láti wo fídíò náà. Ó tún fi pẹ̀lú rẹ̀ nínú ọ̀rọ̀ tí ó sọ wípé ó ní kì í ṣe arákùnrin wọ̀nyí ló pa Mohbad o. Ó ní kí ló ṣẹlẹ̀ tí gist lover ò fi jẹ́ kí àwọn fámìlì Mohbad kí wọ́n tèkì kéèsì náà kí wọ́n tèkì ẹ̀ serious fún ara wọn tó fi jẹ́ wípé agbẹnusọ ni àwọn méjèèjì yìí wọ́n jẹ́ fún wọn ní gist lover jẹ́ fún àwọn fámìlì Mohbad. Ó ní kí wọ́n jẹ́ kí àwọn fámìlì Mohbad kí wọ́n ṣe iṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣe ṣe. Àwọn ọ̀rọ̀ tí arábìnrin yìí LIZZY Anjorin tí ó sọ lánàá ó ní wọ̀nyí, ṣùgbọ́n a ó máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ó ti yá. I, Chief Mrs. LIZZY Anjorin Lawal, I can authoritatively tell you that Naira Marley, Sam Larry kọ́ ló pa Mohbad. Tó bá di ní alẹ́, ó ní ìkan nínú àwọn videos tí gist lover lò tó fi pa Mohbad. Ṣé rí àwọn fídíò kan wà tí àwọn Sam Larry Naira Marley tí wọ́n ti ṣe tó ti jẹ́ wípé àwọn videos tó ti pẹ́. Gist lover dẹ̀ lọ mú fídíò yẹn, ó tọ́jú ẹ̀, ó tọ́jú ẹ̀, ó tọ́jú ẹ̀, ó tọ́jú ẹ̀. Number 1, níjọ́ tí Mohbad kú gbàrà. Kí ló dé tí gist lover ò ṣe sún sẹ́yìn? Kó jẹ́ kí bàbá Mohbad àti ìyá Mohbad kan ṣe mi sọ pé kan sin ọmọ wọn, kí wọ́n wádìí ikú ọmọ, kan wádìí ikú tó pa ọmọ wọn. Number 1, bí Mohbad ṣe kú gbàrà, gist lover ó bẹ̀rẹ̀ sí release audio. Ó release audio ìyàwó níbi tí Mohbad ti sọ pé tóun bá kú àbí ó fẹ́ pa òun àbí tóun bá ti kú tán kó wá push narrative jáde. Statement tó ń jáde lẹ́nu Mohbad yẹn, ẹ mọ̀ pé Mohbad ti wà aware pé tóun bá ti kú wọ́n máa push narrative. Mohbad is fully aware. Gbogbo yín lẹ ní fídíò yẹn lọ́wọ́, tẹ́ ẹ bá ní bóyá ká tún gbé wá fún yín. Tẹ́ ẹ bá ní nígbà tí Mohbad nígbà tí gist lover bẹ́ẹ̀ sí ní push narrative yẹn, ó wá wò wípé òun ò ní rówó gbà. Gist lover wá update wípé bàbá Mohbad ló pa Mohbad. Ó wá ní kí àwọn ọmọ ọ̀ràn kẹran táwọn ìyá wọn máa mọ sàárè wọn, ó ní kán lọ lé bàbá Mohbad. Ìyá Mohbad wá jókòó, ìyá Mohbad wá ní ẹ bá mi wá Sam Larry, ẹ bá mi wá Sam Larry. Mo pa kán bẹ wá Sam Larry báwo? Ṣé Sam Larry ló gbọ́ ọmọ yín travel ni? Àbí Sam Larry ló gbé ọmọ yín lọ síbi tó ti kọrin ní Kòròdú? Àbí Sam Larry wà níbi tí Mohbad ti kú? Aṣá àwọn géèmù wọn yẹn, àwọn géèmù yẹn bóyá lọ. Now ẹ jẹ́ kí n wá sọ eléyìí fún yín ibi tẹ́rù èèyàn ti bà mí. Mo gbọ́ audio brother wa kan, ẹ jẹ́ kí n play audio yẹn bí mo ṣe ń play kíní yìí lọ. Ṣé rí mo máa padà wá, tí n bá padà wá mi ò ní dárúkọ kó má dàbí pé à ń forúkọ wọn tajà bí nǹkan kan. Ṣé mo ṣe show yìí tí n bá jẹ́ ní receipt update fún mi.
ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ nípa fídíò yìí, ẹ ti gbọ́ gbogbo nǹkan tí arábìnrin náà sọ. Kí lẹ̀yin lérò nípa fídíò tí ẹ ṣẹ̀wò tán yìí? Kan tí ẹ bá lérò ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè máa fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ lórí rẹ̀. A kò ní rí jù báyìí lọ, ìrírí lójú gbogbo ọmọ rẹ̀ ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.